ọba Mẹ́yìlọ èyí wá ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ ojú ń rọmọ ọba Mẹ́yìlọ èyí wá ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ ojú ń rọmọ ọba Nurudeen Mẹ́yìlọ èyí wá ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ ojú ń rọmọ ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ èyí wá ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ ojú ń rọmọ ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì àrólé Ọlọ́fin Ògúnfúnminíre oníṣẹ́rímálé àdìmúlà ilẹ̀ Àwórì Ọlọ́fin Mẹ́yìlọ èyí wá ọba Mẹ́yìlọ ọba Mẹ́yìlọ ojú ń rọmọ ó máa ṣe o pàgídárì gídá níṣẹ́ ẹ̀kọ́ àtẹ̀mọ́ra ẹni re ẹ̀kọ́ àgbọ́ ṣe ẹ̀kọ́ àgbọ́ sọ gbánù ẹ̀kọ́ àgbọ́ ṣe kí ìwà kí ìjẹ́ gbogbo ọba aládémọ̀ró gbogbo lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan gbogbo lóyè lóyè gbogbo baálé baálẹ̀ porogodo gbogbo ọmọ bíbí ilẹ̀ Àwórì nílé lóko libo ẹ̀gbẹ́wà oko gbogbo ọba Lagos West Senatorial District ẹgbẹ́ àwọn àní ẹgbẹ́ ìbílẹ̀ forum ẹ mà kó àgbọ́ṣeun ẹ kó àtẹ̀mọ́ra pàgídárì gídá olú igbó lọ nílẹ̀ yìí igbó pa lọ́lọ́ olú ọjà mẹ́lọ nílẹ̀ yìí ilẹ̀ ọjà tó òkú pàtẹ́pàtẹ́ ikú wá pa bírí abírí kú ikú pa bìrì abìrí rọ̀rùn ikú wá pa gbé pẹ́lẹ́ òdáró ikú pàlùkò pẹ́lẹ́ òkòsì ikú pa lékelèké pẹ́lẹ́ òkẹfún ikú pa ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì àrólé Ọlọ́fin Ògúnfúnminíre oníṣẹ́rímálé àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì. ọmọ ọlọ́kọ̀ lílé ìṣẹ́rí iwájú ọlọ́kọ̀ yìí mi ń sowó ìyí ọlọ́kọ̀ yìí mi ṣèjìgbà ìlẹ̀kẹ̀ ògèdègédé gèdègédé ọlọ́kọ̀ yìí mi tọ̀ yẹbẹyẹbẹ lójú omi ọmọ èèpò kan ọmọ èèpò wẹ́rẹ́ lítà kẹsàn-án kò ṣeé fọkọ́rò kò ṣeé pàdárò bẹ́ẹ̀ òró ẹ̀ ò lè kúrò níbẹ̀ ọmọ eriwo ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ ọmọ káfọ́pá wà káfàjẹ̀ wà káfò ògèdègédé ọwọ́ wa kọ̀délé ìṣẹ́rímọ́lé ọmọ Ọlọ́fin Àgbódèrè ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì di àrólé Ọlọ́fin Ògúnfúnminíre àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì kò sí ká tó rẹ́rìí ó dìgbò ká tó tọrẹ́fọ̀ ó dọ̀dọ̀ ká tó rẹ́ni ìpàláyélúwà ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì ó di gbére ó di láéláé pọnpá táyà tọmọ tó fi sílẹ̀ lómi ṣe lédè lèyí rẹ gbogbo olóyè láàfin oníṣẹ́rí gbogbo ohun pátápátá tẹrú tọmọ tàlejò gbogbo ohun lómi ṣe lédè lèyí rẹ àsì kó máa jọkùn kó máa jèkòló gbogbo wọn bá mi jẹ lájùlé ọ̀run ló bá wọn jẹ ó di gbére. Àdìmúlà yìí lọ.
tó fi sílẹ̀ ló ń ṣe lédè lẹ́yìn rẹ gbogbo baálé baálẹ̀ gbogbo olóyè láàfin ọlọ́fin ìṣẹ́rí àdìmúlà gbogbo wọn ni wọ́n ń ṣe lédè lẹ́yìn rẹ èmi ìyá Àwórì general mo ń ṣe lédè lẹ́yìn rẹ ọmọ Olúpànà kóòṣà ọmọ Olúpànà ẹ̀kùn èmi lọmọ Ṣìlẹ́mọ Àwòyó ọmọ atọ́kẹ́yànró ọmọ yému lóró ń ké nígbàlẹ̀ ó di gbére ó dàrínà kù ó tún di bẹ́ẹ̀ ní jọ ni ó di bẹ́ẹ̀ èèyàn ń jọ ọ̀yàn ó di gbére ọba Nurudini. èmi ìyá Àwórì general mi ṣe lédè lẹ́yìn rẹ̀ ọmọ Olúpànà ẹ̀kùn ọba Nurudini Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì Sùnre o. ẹ máa wo ẹgbẹ́ ahun kí ti gbé o akíwakú àṣálẹ́ akíwa káàbọ̀ sórí ètò tàṣálẹ́ ní o ètò nílẹ̀ Àwórì. èmi ọmọ yín náà lá o Abíọ́lá Babátúndé ọmọ ní ìbẹ́kú àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ gbẹ̀dẹ̀gbẹ̀dò ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ nígbẹ̀sàmàlẹ́ ọmọ níkọ́ ọ̀dájú ọ̀mẹ́ni ọ̀wọ̀ èmi náà rí o mo tọ́ dé sórí ètò tèní àti tẹ́síta lè yẹ wípé talẹ́ yìí a máa fi tó ìsọ̀rí aláìlúwà ọba wa Àdìmúlà tilẹ̀ Àwórì lè papòdà tó rọ́bà mi kú ọba mi papòdà là àti sọ ẹ lè yẹ aláìlúwà ọba Nurudini Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì àrólé ọlọ́fin Ògúnfúnminírè ọlọ́fin Àdìmúlà tilẹ̀ Àwórì tilé tó kó tèyó pátá àní àmà fi sọrí òun lálẹ́ yìí là mọ́ ẹ̀ máa wà lórí ètò yìí pẹ̀lú àlejò pàtàkì ẹni lé ẹ̀yìn èèyàn ti mọ̀ dáadáa là lè súnmọ́ kábíyèsí àjọ máa wà lórí ètò yìí lálẹ́ yìí là ká tó máa tẹ̀síwájú àṣebà kọ́dá yé àṣẹ̀dá ọ̀run ọba lè jẹ́ kí ṣeéṣe fún wa lè ní kì í ṣe mímọ́ ṣe kì í ṣe agbára wa ọ̀pọ̀ òjò ló ti rọ̀ lílẹ̀ tí fi mú o kì í ṣe káàgbé fọ́lọ́run lè fi mí dá wa sí a ò mọ̀ ṣe níwájú ẹ ṣùgbọ́n ó wù ẹ́ nínú ayọ̀ yìí ọlọ́run àkọ́dáyé ẹ̀dẹ́ mi wá sí dèní àti gbogbo olólùfẹ́ wa ń gbó lájọ mi wà lórí ètò yìí ẹ ò jẹ́ ká gbọ́ ẹnìkọ̀ọ̀kan tì àdúpẹ́ fọlọ́run alàyè àdá gbogbo ògo àtọ́lá padà sọ́dọ̀ yìí torí pé yìí lónìí ẹ máa gbògo lọ o tálẹ̀ ní ẹ jẹ́ kí ijú ṣe fún wa mo ṣèbá gbogbo lọ́balọ́ba ilẹ̀ Àwórì pápátá ọ̀tọ̀kùlú ìlú ládéládé ìjòyè ẹ̀yẹ olórí gbogbo obìnrin ń pátá ẹ̀tẹ̀yẹ ìyá wa aróṣọ ọgbà máa kan gbogbo yín ní ìjúbà lálẹ́ yìí o ẹ jẹ́ kí ijú mi ṣe o kí má fi rúkọ kí má fẹsẹ̀ kọ kí má fẹnu gbó bí ọwọ́ o kí n lọ rí kí n bọ̀ rí fíníwẹ̀ yìí lédi ẹ̀mí tó kó ìmọ́bọ̀ o kí ẹ̀ ṣe máa jẹ́ ríwẹ́ o ká tó máa tẹ̀síwájú ẹ jẹ́ ká lọ gbọ́ áńtẹ̀mù wa ká tó bọ́ sí ojú agbami ètò. ilẹ̀ Àwórì ilé tiwa ẹ̀jìká àfùmọ̀ṣọ́ ń ṣó lílé lóko lèyí odi Àwórì ọ̀hún ṣọlí gbogbo wa ilẹ̀ lè ṣọ́ fún ara ètò yìí ara ẹ̀jìká àjùmọ̀gbéga ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára kátọ́nà ìfẹ́ sáwà kátọ́nà ìfẹ́ sáwà ọmọ ọlọ́fin ìdè kájọ gbélé wa lárugẹ tọmọdé tàgbà ilẹ̀ wa lọkùnrin ẹtì lóbìnrin ilẹ̀ Àwórì ológo ọmọ ọlọ́fin ní gbogbo wa ìfẹ́ lé omi tí ìfẹ́ lé omi ṣá ìfẹ́ lé omi yára ẹja rántí ọ̀hún ọmọ wa ẹja rántí ọ̀hún ọmọ wa èyí òkùnkùn bìrìbìrì ìmọ́lẹ̀ ti dé fún gbogbo wa iṣẹ́ tó bẹ̀rẹ̀ ìdè lọ́kùnrin ẹ̀ tí lóbìnrin ikú làwọn ló ń dàgbà jùlí ọmọ ọlọ́fin ẹ̀ ìdè ìfẹ́ ni omi tí ìfẹ́ ni omi ṣá ìfẹ́
ìfẹ́ lì omi yára. Fún ògo ilẹ̀ wa. fún ògo ilẹ̀ wa fún ògo ilẹ̀ wa ìfẹ́ lé omi yára ẹ jẹ́ ká fira wa ṣèkóso ọmọ ọlọ́fin ògún fún mi nírè òṣò ẹ̀lí gbogbo wa wà kí ẹ ṣe jẹ́ ríwẹ́ kí n tó bọ́ sójú agbami ètò mi ní ṣaláì dúpẹ́ lọ gbogbo ẹlí tí mi tì wá lè lórí ètò yìí akẹran onímọ̀ọ́bà Razak Aliu Adisa ọmọ akẹran tí ń jẹ́wé gbégbé kábíyèsí mò ń ṣèbáyé o àdúpẹ́ lọ́wọ́ yẹ kó àdúró ti wá èyí ṣe bẹ́bẹ́ èyí ló gbé wa délé Ifẹ̀ Èkìtì lọ́hún Ògbó lọ́tún lòsì àṣeṣe fún wa ilé Àwórì lápapọ̀ níbàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọba Aláǹlẹ́gẹ́ Ọlọ́ta tìlú Ọ̀tà kábíyèsí ẹ̀pẹ́ lórí àpèrè yìí o ọba Alápá tìlú Àpá ọba Oyèkànmí mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ kú àdúró tì wá lórí ètò yìí Ọlọ́fin á gbé wa àṣeṣe fún wa ilé Àwórì níbàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọba aṣíwájú oníkọ̀tún tìlú Ìkọ̀tún mo dúpẹ́ lọ́wọ́ yìí àṣeṣe fún gbogbo wa kò lè bàjẹ́ gbogbo ìlú wà lè yí wa lórí ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ Prince Kenny Akínòsí ògbóni ìdá èèyàn là àṣe pẹ́pẹ́ o Ọlọ́fin á gbé wa mo dúpẹ́ lọ́wọ́ Mr Kamorudeen Òjòlówó ògbóni gbogbo ìlú máa kóró eko délé Mr Adébáyọ̀ Ibrahim Jamiu gbogbo yìí pápátá òkè òkun lọ ńlẹ̀wà ẹ kóró eko délé nígbò kọ̀ọ̀kan nú yìí tí o àáríre bára wa ṣe kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ mo dúpẹ́ lọ́wọ́ àrẹ̀mọ Olúkòsọ́kọ́ ọmọọba Ìwòrò àrẹ̀mọ yìí dáa mo ti mìíràn àrẹ̀mọ tiẹ̀ tọ́ yàtọ̀ àjọṣe wa wà níbàjẹ́ làṣẹ Èdùmàrè kí ṣe máa jẹ́ ríwẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ Alhaja Balikis mo dúpẹ́ lọ́wọ́ yìí Mr Ahmed Jamiu àwọn náà ọ̀hún wà lé ìlú èbó lọ́hún náà gbé wà ògbóni ọ̀hún wà pẹ̀lú wa ti pẹ́ ògbóni kókókó bẹ́ẹ̀ lára ọ̀tá mi lé o àwọn ìbá ọkùnrin ẹyẹ lórí ìtẹ́ ayọ̀ ní gbogbo àmà á fi pàdé kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Mrs Dasliva ìyálé kan gbogbo ilá kí baálẹ̀ Amusa ìlógbò ẹlẹ́gbà baálẹ̀ ẹ pẹ́ lórí àpèrè yìí o olóyè Lateef Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́ta àti yèyé aṣojú ọlọ́ta gbogbo ipátá ní ìkí mo kí Mr Ọlátòsìn Babátúndé ògbóni yìí dá èèyàn là òun gbà wá lè mọ̀ràn mo dúpẹ́ lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run Ayọ̀délé Ògúnbíyì Igwe 1 òun lọ́lọ́run tọwọ́ ń gbé CCC Eziba International lọ́hún ọ̀hún lé Ọlọ́run lò ká fi gbé kalẹ̀ òun wà lé ìjókòó lọ́hún ìjọ Ọlọ́run á máa tẹ̀síwájú kí ẹ ṣe máa jẹ́ rẹ́wẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Prince Adétúnjí Fádínà àwọn olè aláṣẹ ti Àwórì tourism tilé tó kó Ògùn lọ́hún lé ọ̀hún gbé mú ilé sí Ọlọ́fin á gbé wá eré bẹ́ẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo àmárí o mo dúpẹ́ lọ́wọ́ Mr Adéwálé Lawan ògbóni yìí èèyàn là gbogbo yìí òkè òkú lọ́hún lẹ́wà ẹ kórè oko délé o mẹ́sàlá ìdúpẹ́ lọ́wọ́ gbogbo Candid pápátá ẹ̀ tí wàá lè lórí ètò yìí ẹni ká máa nìṣó Ọlọ́fin á gbé wá bọ̀rọ̀ kìíní tìlú Èwù Lateef Lọ́ládé gbogbo yín nìkí o gbogbo yín nìkí ẹ ṣe ọba Oníwòrò tìlú Ìwòrò ọba gbogbo ipátá nìkí Ọlọ́tọ̀ Ògún Àwò Oníjà nìkí Oníbẹ̀kọ gbogbo ipátá mi ò yọba kọ̀ọ̀kan séyìí ẹ̀tẹ̀ yìí ní ìdárúkọ ẹ̀tọ̀ òun ní mi ò dárúkọ gbogbo yín nìkí gbogbo ipátá nìkí àríre bára wa ṣe Ọlọ́fin á gbé wá kò líbàjẹ́ ire ìwé yìí lójú owó mi rí èrè lójú gbogbo àmárí o mo wá kí ọ̀gá mi olórí oko Akínòsí Jamiu olórí oko bámbàm rẹ gbogbo kíkiní ìṣe mi yọ̀ sí kó mi lọ tẹ̀mí rí lọ́tún ọ̀tún ọ̀hún ló wà lè yí rẹ àjọṣe wa ìgbà líkiní ìbá máa jiná ọ̀gá mi ọ̀ ní fi rántí wa líbojì láṣẹ Èdùmàrè kí ẹ ṣe máa jẹ́ ríwẹ́ o gbogbo òṣìṣẹ́ lílẹ̀ Àwórì pápátá ní kí ọkùnrin àtóbìnrin gbogbo yín ní kí gbogbo ipátá ní kí mo yẹ ẹnìkọ̀ọ̀kan sílẹ̀ kí ẹ ṣe jẹ́ rẹ ẹgbẹ́ àwọn ẹ wá láìkí péjì wa a lè gbọ́ rẹ mọ́ lórí Facebook ọ̀rẹ́ ti gbogbo ẹ ti kún kò ti sáàyè mọ́ ẹ láìkí péjì wa nílẹ̀ Àwórì Media ẹ láìkí péjì wa YouTube channel wa wà bẹ ẹ subscribe sórí YouTube channel wa nílẹ̀ Àwórì náà là bẹ́ẹ̀ bá ti tẹ̀ ẹ ti rí logo wa òpé méjì aago náà là mo ì máa sọ túmọ̀ logo yẹ fún wa bó bá yá pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ ó ní túmọ̀ aago yẹ pẹ̀lú ọ̀pá yẹ ó ní túmọ̀ ó ní olè jẹ́ àyè máa débẹ̀ lọ́jọ́ kò ṣo ẹ láìkí ní Instagram àwa níbẹ̀ ẹ tẹ̀lé wa nílẹ̀ Àwórì náà là kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ẹ tẹ̀lé wa níbẹ̀ Twitter handle wa nílẹ̀ Àwórì kí ẹ ṣe jẹ́ ríwẹ́ o àwa níṣàláì dọ́dọ̀ mọ́nítàṣọ òkè ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ wa là ẹ bá wa gbéṣẹ́ fún ọ̀hún wà lé ẹgbẹ́ dá lọ́hún aṣọ òkè ọmíràn fálọ́balọ́ba fún ti joyè bọ̀rọ̀kì ní ìlú gbogbo ńlọ mìíràn aṣọ fún ẹ bá gbéṣẹ́ fún mọ́nítàṣọ òkè ẹ pé mọ́nítàṣọ òkè sórí 07031968743 ẹ bá gbéṣẹ́ fún ọmọ wa lè yé wa ẹ yé o
àmì rọ̀ wá là o ọlọ́fin á gbé wá ọ̀hún wà lẹ́gbẹ́dá lọ́hún kò sí kúlẹ̀ bá fẹ́ ọ̀ ṣe fún yí gbogbo ẹ pápátá ọ̀hún yìí ń yàtọ̀ o yàtọ̀ o kẹ́ bá ká ṣe sọ yìí kì í ṣe lè diaspora kẹ́ iṣẹ́ omi dọ̀hún kì í ṣe kò mọ́ lé orílẹ̀-èdè wa Líbí ẹ bá wa gbéṣẹ́ fún mọ́nítà ọ̀ṣọ́ òkè kí ẹ ṣe jẹ́ ríwẹ́ ọlọ́fin á gbé wa á ṣe é ṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ ire wẹ̀yí lójú owó mi rí ire lójú gbogbo àmárí o Candid mi níṣẹ́ aláì dọ́dọ̀ tí wọn kẹ́ ẹgbẹ́ àwọn ẹyẹ gbogbo ẹlẹ́ wà lókè òkun lọ́hún pápátá ẹ jẹ́ ká darapọ̀ mẹ́gbẹ́ yìí o Àwórì connection of Àwórì and descendant in diaspora Candid ẹ jẹ́ ká darapọ̀ mọ́ òun lé òkè òkun lọ́hún ẹyẹ àmì bẹ̀wálà káàjọ rì ká pọ̀ yíyẹ lómi yẹ ni a ti sọ kú ribiribi lẹ́gbẹ́ yìí ti gbé ṣe lọ́ọ̀mí ṣe lókè òkú lọ́hún bẹ́ẹ̀ náà lọ́tọ́ mi ṣe ilé wa lè yí kẹ́ ọmí náwó sílé lè yí kọ́ tí mi ṣe lókè òkú lọ́hún bẹ́ẹ̀ náà lọ́tọ́ mi rántí àwọn ọmọ wa ń li ilé lè yí. darapọ̀ mọ́ nínú ẹgbẹ́ yìí lọ́dún lè mí bọ̀ ọdún yìí kò rò jẹ́ kí Àwórì Day kí wáyé tọdún lè mí bọ̀ ìyẹn máa wáyé lé Miami ní Florida lé October ọjọ́ kìíní ọjọ́ kẹta lọ́ọ̀fin mi ṣe kọ́lọ́hún dẹ̀ mi wá sí kí ẹ̀ ṣe máa jẹ́ ìríwẹ́ bẹ́ẹ̀ bá tó máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ kú lórí ètò yẹ̀hún àti lórí ètò yẹ̀hún gbó àti dídarapọ̀ mọ́ ẹgbẹ́ yẹ ẹ lè pe ààrẹ fún ẹgbẹ́ Candid ẹ lè pe olóyè Saheed Olúṣí ẹ pè wọ́n sórí +1 732 678 3901 ẹ lè pè wọ́n sórí nọ́mbà yẹ chairman membership committee ọ̀hún di méjì wà ní USA lọ́hún ìlú Amẹ́ríkà lọ́hún gbé wà ẹ lè pè wọ́n sórí +1 240 529 7523 ẹ lè pè wọ́n sórí nọ́mbà yẹ kí ẹ ṣe jẹ́ ìríwẹ́ secretary of membership committee ọ̀hún ti kẹ́ ọ̀hún wà ní Canada lọ́hún gbé wà ẹ lè pè ọ̀hún ìyẹn orúkọ tí wọ́n jẹ́ Olúmídé Ìdòwú ẹ lè pè ọ̀hún sórí +1 647 248 4890 ẹ lè pè ọ̀hún sórí nọ́mbà yẹn gbogbo lẹ́bàá tó máa mọ̀ lórí Candid connection of Àwórì and descendant in diaspora gbogbo lẹ́bàá tó máa mọ̀ gbókùlọ̀ mi ṣe ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.awori.org gbogbo kulẹ̀ bá tó máa mọ̀ nípa wọn pápátá lẹ̀ máa rí libẹ̀ kí ẹ̀ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin àgbè wá ṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ ìrẹ́wẹ́ lójú owó mi rí mo wá kí gbogbo ẹ̀lí ti darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo ìpátá ní èrè o èrò pọ̀ lálẹ́ yìí o kí ṣe máa jẹ́ ìrẹ́wọ́ ààrẹ fún Candid ọ̀hún kẹ́ ọ wà lórí ètò yìí pẹ̀lú wa lọ́wọ́lọ́wọ́ Saheed Olúṣí Sakirudeen Agbabiaka gbogbo ìlú wà pẹ̀lú wa ẹni kì í ti gbé o Fatobi ẹ̀yin náà wà pẹ̀lú wa Epsiba model ẹ̀yin ṣe kíkábíyèsí ìsúnre gbogbo ìlú wà pẹ̀lú wa Surajudeen Afọlábí gbogbo yìí Kamorudeen Ojúkò Ògbóni mò ń rí yóò ọlọ́fin àgbè wa olórin mélòó gbogbo yìí ló wà lórí ètò pẹ̀lú wa gbogbo yìí ló wà bí Kíkẹ́ lọ́mọ Ọlárìndé gbogbo yìí pátá ló wà lórí ètò pẹ̀lú wa lè orí ètò yìí Olúwaṣèyí Samuel gbogbo ẹ̀mí wò wá èrò pọ̀ lálẹ́ yìí rẹpẹtẹ lórí ètò gbogbo ipátá gbogbo ilé darapọ̀ mọ́ alálẹ̀ gbogbo ipátá làkí talẹ̀ yà lọ kí ṣe yẹ kí lọ sí àwọn àsọtẹ́lẹ̀ kan ti wà ní kábíyèsí wa ní ìwàjà yìí lọ ti sọ́ọ̀lẹ̀ gbogbo ẹ̀ là máa mú wá sí ojú ìwòran wa fún ìrántí ikú lọ sọ sílẹ̀ ilé yẹ ká mú lò ó gbó àgbọ̀dọ̀ mú lò gbogbo ẹ̀ là máa mú wá sí orí ìrántí fún àìsí bó báyìí tó àkókò yẹn kí ẹ ṣe máa jẹ́ ẹrẹ́wẹ́ ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórò níbàjẹ́ irewẹ́ lójú owó mi rile lójú gbogbo àmárí mi wà ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ olórí mélò mo dúpẹ́ lọ́wọ́ yé mo dúpẹ́ lọ́wọ́ mélò fúrẹ́ kẹ́ ẹ gbà wá lálejò létí ayẹyẹ babaláwa kọjá lọ yìí mo dúpẹ́ lọ́wọ́ yìí ọwọ́ fẹ́lẹ́ náà sí wa àjọṣe wa wà líbàjẹ́ o àwa ṣe pẹ́pẹ́pẹ́ ọlọ́fin àgbè wa ilẹ̀ Àwórò níbàjẹ́ kí àdá yìí náà lé gbogbo àmì bá ká àṣẹ̀dá lágbọ́ Ọlọ́run ká tó wá bọ́ sí ojú agbami ètò mo mí bọ̀ kéná ẹ jẹ́ kí a gbọ́ ìpolówó à ń padà bọ̀. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa
ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yìí mẹ́fà sẹ́yìn fún wákàtí ẹ̀wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ ọ́ àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813-920-4812 ímeèlì wa nílẹ̀àwórì@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kí ẹ ṣe jẹ́rìíwẹ́ ẹ jẹ́ ká jọ dòwò pọ̀ kí gbogbo àlè máa lọ kí ṣe yẹ kí lọ sí bàbá ṣe mí ṣe yí ajá máa búgbá jẹ ọlọ́fin àgbè wá ṣe fún wa a máa lọ sí orí ètò tààràtàrà wẹ̀ yìí mo ní àlejò pàtàkì pẹ̀lú mi lè máa wà lórí ètò pẹ̀lú mi lè ní ìtorí kí kábíyèsí wa lè wàjà kò sí kéèyàn ṣe máa wà títí àárẹ̀ ẹni lè máa jẹ́ ọlọ́wọ́ ọ̀tún ìyẹn wà lé gbogbo bí ogbó èmi pẹ̀lú ọlọ́wọ́ ọ̀tún ló máa wà lé orí ètò yìí lálẹ́ yìí káyẹ̀ tún gbọ́ ikú mi ẹlẹ́ àwòtọ́ mọ̀ lépa kábíyèsí àtọ́ lè gbọ́ dáadáa lé èrò ohun lé alẹ́ yìí kí ẹ̀ ṣe máa jẹ́rìí wẹ́ máa wà lórí ètò yìí pẹ̀lú Alhaji Saheed Adesina ní gbogbo èèyàn mọ̀ sí Mélòó àjọ máa wà lórí ètò yìí lé alẹ́ yìí àjọ máa wà lórí ètò yìí lálẹ́ yìí kí n tó wá gbé wọn lé mo fẹ́ ká gbọ́ ikú lé kábíyèsí ti bá wa sọ ìgbà kan láà lọ sọ́dọ̀ òun lè fún ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ẹ jẹ́ ká gbọ́ ẹ̀kí náà. èmi ọba Nurudeen Adébọ̀wálé Adékànbí Olúbíyì kejì ọlọ́fi gbogbo ilẹ̀ ṣẹ́rí tí í ṣe orírun Àwórì lápapọ̀ mo fi àkókò yìí mo fi kí gbogbo ọmọ Àwórì nílé lóko pé ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú àtijọ́ ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé o gbogbo wa lọ́kùnrin lóbìnrin wa ànígbé sí mo ṣe o ànígbàgbé àjà lọ́rọ̀ o ilẹ̀ òdẹ̀ ní kánjú wa o ilẹ̀ Àwórì á gbé wa sówó á gbé wa sọ́mọ á gbé wa sáìkú bá lọ ọ̀rọ̀ o á ṣàṣeyọrí ń bẹ̀ o alálùyọ ànílàlúwọlẹ̀ o alálẹ̀ ògùn fún mi níre á gbé wa o aláṣepẹ́ o. aláìlúwà ọba Nurudeen Adékànmí Adébọ̀wálé àwọn ló ti mú kí gbogbo ọmọ Àwórì lápapọ̀ lè ṣe kábíyèsí lílù ìtàn àwa mọ̀ pé ìlú Ṣẹ̀rin Ọlọ́filibí ọmọ Ògúnfúnmi nìyíla ìgbà lọ́hún bàbá ńlá òun lèmi náà mímọ̀ láti Ilé Ifẹ̀ lọ́hún kàn ṣe rí gbà ká fi dé ìlú Ìṣẹ̀rin Ọlọ́filibí. alákọ̀ọ́kọ́ Ọlọ́fin Ògúnfúnmi nírè fúnra ara ẹ̀ òun fúnra ara ẹ̀ ló tẹ ìlú Ìṣẹ̀rin dó pẹ̀lú àwọn ọmọ ẹ̀ àti àwọn ìgbìmọ̀ ẹ̀ tí wọ́n jọ ń ṣọdẹ tó jọmọ Ifẹ̀ Oòduà Ọlọ́fin Ògúnfúnmi jọ ọmọ Odùduwà àrọ́mọdọ́mọ Odùduwà ní ọmọ Odùduwà lé Ọlọ́fin Ògúnfúnmi olókòlì Ilé Ifẹ̀ nígbà tí wàṣẹ ó ṣọdẹ jáde pẹ̀lú gbogbo àwọn ogún nǹkan tí wọ́n pín fún ogún ọjọ́gún adé ọjọ́gún rùkẹ̀rẹ̀ ọjọ́gún gbogbo ẹ̀ṣọ́ ọba gẹ́gẹ́ bí oníkálùkù ṣe gbẹ̀tọ́ ẹ̀ Ilé Ifẹ̀ oníkálùkù wọn tó jáde Ọlọ́fin Ògúnfúnmi jáde ó ṣọdẹ jáde ó káàkiri ó kọ́kọ́ gbọ̀nà Ṣakí ìgbà ìkórìbẹ ó tẹ̀dó sásẹ̀ odò ó ń bọ̀ ó ṣọdẹ ń bọ̀ ó ní gbogbo àwọn ìletò ti yà dédé ètí ṣọdẹ á dúró ìgbọ́n fáwọn fọre láti sọ pé ibẹ̀ ni kó dúró sí ó ń bọ̀ ìgbà ìdẹ̀ dé ibi ó dúró ibi tó dúró sí ń bí báyìí erin ló pa síbí tòrọ́ di Apirila pẹ̀lú àwọn ọjọ́ ọmọdẹ́rẹ́
wọ́n dẹ̀ sùn jọ ọmọ Odùduwà ọmọ Ọlọ́fi wọ́n jọ kọ́wọ́rì débí. Eríyan pa síbí yẹn ibi ọ̀gbẹ́ ti ṣá ṣe mọ̀ pé erí kò lẹ́ran téèyàn ń tì téèyàn ń gbé ibi erí bá gbé wó sí òun náà ti máa kú náà ti máa ṣá náà ti máa ṣe gbogbo ètò rẹ̀. So wọ́n tún tẹ̀síwájú rí lọ wọ́n gbé fáwọn dá nígbà tí wọ́n gbé fáwọn tún dá wò Ifá ní kàn padà sí ibi ọ̀gbẹ́ parí làkọ́kọ́ yẹn ibi ọ̀gbẹ́ ti ṣeré ibẹ̀ ní kàn lọ padà dò sí nígbà tí wọ́n dẹ̀ dò síbẹ̀ tí wọ́n padà síbẹ̀ ìyẹn lè ṣe rí libí ìgbọ́n wọn padà dò síbí wọ́n tún dá wọn pé bíbà náà máa dò sí ìyẹn náà kò dò síbí ibi ìṣàìrí láti mú ṣèrí jáde nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí ṣèrí fi ń jẹ́ ṣèrí nìyẹn. Ìlú yìí gangan ìlú ìṣèrí yìí àkọ́kọ́ orírun Àwórì yìí òun lọ́lọ́fin Ògúnfúnmilérè tẹ̀dó sí kó tó sí pé ó ṣẹ̀ tó bẹ̀rẹ̀ sí jáde pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tó ní kálukú gbọ́kọ̀ tó ní kálukú bẹ̀rẹ̀ sí ṣọdẹ jáde síbi tó ní kálukú lọ tẹ̀dó sí lẹ́nu. ẹ jẹ́ kí àwọn ọmọ Àwórì mọ díẹ̀ nínú ìrìn àjò yìí kẹ́sẹ̀ rí agboolé làbí yìí sí nílùú Ìṣẹ̀rí Ọlọ́fin kí tó di pé ẹ̀ka yé àwọn alálẹ̀ wa sọ pé ẹ̀yin ló tọ́ sórí orí àpèrè ẹ̀bá ńlá yìí. Bàbá mi jọmọ àrọ́mọdọ́mọ Olúbíyì tí í ṣe ọmọ Adéyínká Adédọ̀tun tó jẹ́ àrọ́mọdọ́mọ Ọlọ́fin Ògúnfúnmilérè. Adéyínká Adédọ̀tun bí Olúbíyì ó bí Mọ́yẹ̀bí Ọmọ́yẹ̀bí bí Sàká bí mi wà níbí. Mo wá láti ìdílé Akínlolú Olúbíyì bẹ́ẹ̀ nígbàjọba tí í ṣe ọmọ Ọlọ́fin àrọ́mọdọ́mọ Ọlọ́fin Ògúnfúnmilérè. So àwọn baba ńlá wa wọn bí bàbá wọn tẹ bídó oníkálukú lálégò tẹ torí ilẹ̀ Àwórì ilẹ̀ Ìṣẹ̀rí libí ìbò òdì kan ṣe báńdìrì láti ilẹ̀ Kútọ́nù lọ́hùn la Nàìjíríà jà apá kan ilẹ̀ Ìṣẹ̀rí ó bọ́ sí Èkó apá kan bọ́ sí Ẹ̀gbá Protectorate. So apá ibi tó bọ́ sí Èkó yẹn lábúlé bàbá tèmi bọ́ sí lójú ọ̀nà Kòròdú àwọn ń pè bẹ́ẹ̀ lè tọ́wọ́ lò ibẹ̀ ló kó bàbá mi bọ́ sí ìpínlẹ̀ Èkó. Olóyè jẹ́ pé ọ̀nà méjèèjì lémi Èkó mo kó lògùn mo kó lèkó. Ìgbà ọba àkàndílé Akínlolú Olúbíyì táwọn ẹbí sì wò ó pé àwọn olótùkọ̀ ẹ̀ka olótùkù wọn náà ẹ̀ka tọ̀dọ̀ tiwa èmi fi bọ́ sórí àpèrè. Wọ́n bí mi ní Tọ́wòlò tí mo jẹ́ ọmọ bíbí Ìṣẹ̀rí wọ́n sì mú mi sórí àpèrè àwọn baba ńlá wa nígbà tí ọba kábíyèsí Ọbátúlá tó gbéṣẹ̀ ní ọdún 2003 mo débí mo gbọ̀pá àṣẹ ní 2004 látọwọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn. Alákọ̀ọ́kọ́ mo bẹ̀rẹ̀ iléèwé ní St. Peter Anglican Primary School àṣetán libẹ̀ àtúnṣẹ̀síwájú lọ́kẹ̀jẹ̀ ilé modern school. mo ṣe àyè yẹn àtúnfẹ́ tẹ̀síwájú làwọn òbí mi sọ pé ó ní ìdí kan àti pàtàkì wọ́n stop education yẹn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí wọ́n sọ fún wa. Mo wá bẹ̀rẹ̀ iṣẹ́ òwò bàbá mi dáṣẹ́ lẹ̀ mo bẹ̀rẹ̀ business yẹn mo ṣe títí di ọjọ́ òní kó tó di pé ìpè ọlọ́ba dé kó tó di pé wọ́n pè mí. So àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọjọ́ 17 oṣù kẹrin ọdún nígbà ọ̀pá àṣẹ ìpínlẹ̀ Ògùn lọ́wọ́ Ọ̀túnba Gbẹ́ngà Daniel èyí tí Alhaja Salimot Badiru tó ṣojú fún. ẹgbẹ́ àwọn
ọ̀rọ̀ lẹ́gbọ́ lérú aláìlúwà wa yẹ àdìmúlà fún gbogbo ilẹ̀ Àwórì kọ́lọ́run bá wa téèyàn re sí afẹ́fẹ́ rere kì í ṣe jẹ́rìíwẹ́ lára àwọn ohun lọ́ọ̀ ti sọ sí èyí ó gbó láàdọ́dọ̀ ohun lọ́dún yẹn lọ́hún arákù lọ́ọ̀ sọ sí èyí ọ̀rọ̀ ìtọ́kù òyìn náà ọ̀rọ̀ kan lọ́ọ̀ sọ sílẹ̀ olùsẹ̀ yẹ kí gbogbo wa pápátá ká múrò ká ṣiṣẹ́ lórí ẹ̀ mú ì máa débẹ̀ náà sẹ́yìí máa débẹ̀ sẹ́yìí máa fi ẹnu àgbé ẹ̀ náà sí òde kí ẹ ṣe jẹ́rìíwẹ́ gbogbo ara lé nọ́mbà lẹ́ẹ̀ lè fi pè wá lálẹ́ yìí òun ló wà lé lómi lọ lójú ẹ̀rọ alágbèéká wa yẹ bàbá lẹ́kùn lá máa sọ láti fi dárò bàbá ẹ lè pè wá sórí nọ́mbà wọ̀nyẹn òun lè mí lọ lórí fọ́nrán wa kí ẹ ṣe jẹ́rìíwẹ́ àlejò mi ní máa gbé wá sórí ètò lálẹ́ yìí àmì ṣiṣẹ́ ó jọ pé a máa ní ìṣòro díẹ̀ lórí tẹkíníkù ìṣùkọ́ níbi torí afẹ́rójú kétékété lìyẹ lágbogbo kú láti ṣe sílẹ̀ líbí ìrẹ́wẹ́ ṣùgbọ́n ká tó parí ètò lágbọ́n ọlọ́run àgbé wọn wá sí orí ètò yìí àmì gbìyànjú ẹ lábẹ́lẹ̀ líbí kí ẹ̀ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ ọlọ́fin á gbé wá á ṣe é ṣe fún wa ilẹ̀ Àwórì oníbàjẹ́ ẹjẹ́ àṣeré ẹjẹ́ àṣàyèrè gbogbo dáadáa ní kábíyèsí ti ṣe séyìí gbogbo ẹ láwọn èèyàn mi sọ gbó káwọn máa sọ lè yé mi pẹ̀lú yí kọ́ máa sọ lè yí wa ọbí kábíyèsí wa lé ọdún 1949 lọ́ọ̀ bí wọn sí ìdílé Olúbíyì ruling house ti Ọlọ́fin lọ́hún royal family ibẹ̀ lọ́ọ̀ bí wọn sí ọ̀sẹ̀ lórí àpèrè ọdún mẹ́rìndínlógún kọ́lọ́hún kí bá wa gbọ̀n yẹ̀pẹ̀ aburú kò lè ojú wọn kì í ṣe pípẹ́ òun kì í ṣe káṣe pẹ́ sí láyé ló ṣe pàtàkì ṣùgbọ́n òun láṣe láàgbélé ayé kọ́ máa sọ nípa wa bá lọ kọ́ máa sọ nípa wa mi ò lè gbàgbé àdìmúlà àti ilẹ̀ Àwórì yìí kan nífìgbà tí wọ́n pé kò sí ìgbà ní ìbá pé ògbóni kò sí ìgbà ní ìbá pé òun láyé òun bọ́ ọ bá rí miss call mi ọ̀ pè mí padà bọ́ ọ bá rí miss call mi ṣé bá ṣe dáfin àmì rí ohun tààràtààrà là kò sí pé kinní lìṣẹ̀ yìí bó débò mí ẹ̀ ọ̀nà ò máa tọ́ ọ̀bọ̀ wé kó tó lè rí kábíyèsí là ò máa ṣe gbá kó tó tí wọ́n rí wẹ́ o tẹ̀rítọ̀ yàyà lọ́ọ̀ fi gbà wá lọ́jọ́ làdọ́dọ̀ ohun mi bá máa kà á kó lé ní mẹ́tamẹ́ láti lọ sí àfihàn libẹ́ ọlọ́run kí bá wa tẹ́ kábíyèsí sí afẹ́fẹ́ rere kí bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere kí ẹ ṣe jẹ́ ìrẹ́wẹ́ gbogbo dáadáa lọ́ọ̀ ti ṣe gbogbo lọ́ọ̀sọ́ lìgbà láàlọ́ sí ti ayẹyẹ tòkú wọn láṣẹ kọjá yìí lé ọjọ́ kìíní nínú oṣù yìí gbogbo ẹ̀ láàmì gbọ́lọ̀ tún lò sí kọ́ máa sọ lè pa wá ẹjẹ́ aṣayére o àgbẹ̀ kò mọ́kó arógbè yìí àgbẹ̀ mọ́kó arógbè yìí òun làbá ṣe lè ní ọ̀rọ̀ tàn lọ lálá kọ́ máa sọ lè pa ẹ̀mí pẹ̀lú ẹ kọ́ máa sọ lè pa wá kọ́ máa sọ nípa wa ẹ̀jẹ̀ àṣàyèrè kí ẹ̀ ṣe jẹ́rìí wẹ Ọlọ́fin á gbé wa ẹ̀rọ ọlẹ́lẹ́ fi bá wa sọ̀rọ̀ òun ló mi lọ ìyẹ́ ogbó àti sọ fún wa òun ló mi lọ yẹ àṣẹmírọ̀ wa kò sóò lè kéré lẹ̀ tí fi tu ètò ilé yìí ó ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ lè ti mí sọ wípé ká máa nìṣó ẹ̀sẹ̀ wà lè yí wa Ọlọ́run kò lè fi gbogbo wa sílẹ̀ Ọlọ́fin á gbé wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì níbàjẹ́ kí ẹ̀ ṣe máa jẹ́rìí wẹ kí n tó tọ́ lọ ẹ jẹ́ kí n tó wá lọ mú ilé ògbóni tó sọ ṣìkejì wá fún wa ká tó gbọ́ ọ̀rọ̀ mọ̀ràn lọ́ọ̀ fún gbogbo ọmọ Àwórì tílé tó kó ẹ jẹ́ ká tó gbọ́ yẹ kẹ́nà ẹ jẹ́ ká gbọ́ yẹ. nínú ọ̀rọ̀ ìṣẹ́ ọ̀rọ̀ ìjọba jáde libẹ̀ kábíyèsí lìṣẹ́ a ti rí i pé àwa lè jẹ́ àwọn ìpínlẹ̀ lè bọ́ sí ọmọ Àwórì wà libẹ̀ lè jẹ́ pé Àwórì ló lé gbogbo lè jẹ́ kí jẹ́ tó Àwórì sẹ́ bóyá àyè mọ̀ kan àbí torí ọ̀làjú wọn ti mí gba Àwórì ẹ bá fi ti ìpínlẹ̀ Èkó ká fi ṣàpẹẹrẹ ó tọ́ dé Ògùn bí kẹ kí jẹ́ ìwé lè sọ fún àwọn olùwà lè pò lè jẹ́ pé gbogbo ẹ̀tọ́ lè jẹ́ tó máa Àwórì náà ti gbà lọ a lè máa gbà padà. ewu ìṣẹ̀lẹ̀ lídìí ẹ̀ rí i pé ìṣe ni máa rọ gbogbo ọmọ Àwórì kán wọ ṣòkòtò kán ká pámápá wọn ká fọ́n ṣòkòtò wọn gírí láti ṣòṣèlú. ìgbà wa ti mírì kan ṣe àbójútó ṣèlú obìnrin wa mìírí ṣe ìgbà tí mìírí lẹ́tà àwọn àtọ̀hún rí ìwà bá wa gbé náà bójú tó ṣèlú àwa ò bójú tó ṣèlú àtẹ̀ká sí iná tí mi wá sọ ṣàkọọ́lẹ̀ fún wa ká ti mìírí ṣàkọọ́lẹ̀ gbà ká ti ń ṣe gbá ká ti ń ṣàgbọ̀n káwọn àlejò ti ń bọ́ sórí ilẹ̀ wa ká ti ń wá lò ká ti ń gbowó lọ́wọ́ wọn àwo ti ṣèlú pé
àyè pàtàkì kan ní àwọn ìkóra wọn wá látòkèrè tó ò sí bí ọ̀gbìn máa gbà tó pé tán rí lẹ́tà ọ̀dẹ̀ lóko àgbọn oko òṣèlú náà wọ́n ro ìdàkejì ni pé ìgbà ìdẹ̀tí Èkó nìkan ṣo ló rí bẹ́ẹ̀ kò dẹ̀ lè ṣe láì má rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ l'Àbújá ń sìn constitution Nàìjíríà ó fàyè gba ọmọ Nàìjíríà láti rìn bó ṣe wù ú nínú gbogbo ilẹ̀ Nàìjíríà ìyẹn ló fà á àwa ìjọmọ onílùú l'Èkó àìjámọ Àwórì Ẹ̀ta Òróró láwà láàrin àlejò ń bá wa gbé Ẹ̀ta Òróró láwà láàrin méjì àwọn àlejò tó ń bá wa gbé Ìgbò ń bá wa gbé wọ́n ní population Haúsá ń bá wa gbé àwọn náà ti ní population tiwọn Bẹ́rìbẹ́rì ń bá wa gbé gbogbo ẹ̀yà míì ń bá wa gbé l'Èkó àwọn Yorùbá míì pàápàá tí kì í ṣọmọ bíbí Èkó tí kì í ṣọmọ bíbí Àwórì gbogbo wa wà l'Èkó tí wọ́n wá gbé kó wọ́n ralẹ̀ wọ́n kọ́lé wọ́n ti dèèyàn lásìkò ìṣàkóso ìjọba òfin Nàìjíríà dẹ̀ gbẹ́nikẹ́ni láàyè ibi bá ti wà wá ti pọ́dún méjì ò lẹ́tọ̀ọ́ láti jáde dìbò ò lẹ́tọ̀ọ́ láti gbàpótí ìwúfàrẹ́ ẹ̀ game of number kẹ̀dẹ̀lọ́ olóṣèlú kì í ṣe traditional right pé eléyìí kì í ṣe Àwórì tiwa láwa ní ọmọ onílé lómi ṣe wu ó ti o kì í ṣe èyí sọ̀rọ̀ àgbọn ìbẹ́lígbó ẹgbà wọ́n á pé wọ́n ti gbà ẹ̀ wọ́n ti gbà ó ká sán ṣòkòtò gírí ni ìtòrẹ́ Ẹ̀ta Òróró lọ́mọ Àwórì wà l'Èkó sẹ́yìn ṣèjọba kò jọ ẹ́ lójú yìí pé bàbá tẹ̀ máa sọ gbá máa ṣàgbọ̀n kò bá ṣàṣùn ká tẹ̀ dúpẹ́ dẹ̀ ibò gbà kò tí l'Èkó wọlé ó gbà kò tí aṣojú ẹ̀bí lágbó ó ń bọ̀ rí ẹ̀ báàbá ọ̀yọ́ kò gírí agbá kò tí gómìnà so ìyẹn ló ṣe jẹ́ pé àwa ní kí wọ ṣòkòtò àwa ní kí wọ ṣòkòtò ká sọ kú àpótó kí wa kí ilé ká má tìjà èèyàn lẹ̀. ẹ ṣe kábíyèsí nínú ọ̀rọ̀ ìjọba já. ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ ẹgbẹ́ ọ̀hún ọ ní ká sán ṣòkòtò wa ká sán àpótó kí wa kí ilé èyí lè mí bọ̀ yí káyìí máa ṣe gbà ọ̀rọ̀ lí kábíyèsí ti sọ yẹ lè gba ẹ lọ́hún ọ̀hún èèyàn wa òroko òṣèlú ọ̀hún àlejò lóroko òṣèlú òun ló ṣẹ̀ jẹ́ kí ọ̀gbilẹ̀ gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ ọ́ ti wá dọba sọ́run fún wa sẹ́yìí ó kù sọ́wọ́ wa àbọ̀rọ̀ tó fọ́lọ́gbọ́n o kábíyèsí ti sàtọ́tọ̀lẹ̀ sí wa ó ti sọ sílẹ̀ o ó wá ku ọ̀nà láti máa gbígbà ká mú lò ká mú ṣe ẹ jẹ́ ká roko òṣèlú o ọ ní game of number lọ́rọ̀ òṣèlú wa kì í ṣe ọmọ tiwa láà ọmọ wa ló wà bẹ kan ní kì í ṣe yẹ o ọlọ́ọ̀fin á gbé wá ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ o á ṣe é ṣe fún wa gbogbo ẹ̀ ilé ìdarapọ̀ mọ́ wa lórí ètò pátá ní mi kí èrò pọ̀ lé ní o èrò ìbò àyà o èrò ìbò àyà o mo kí olórí Gabi Tèmítọ́pẹ́ Àìná mo kí yó gbogbo yín pátá ní kí Adéyẹmí Matthew Òjíṣẹ́ Olúwa gbogbo yín ní kí gbogbo yín ní kí Akínọlá Isaac Olúwaṣèyí gbogbo yín pátá ló darapọ̀ mọ́ wa lé orí ètò lè ní èrò pọ̀ Abdulwasiu Ìṣọ̀lá ọ̀hún ti kẹ́ ọ wà pẹ̀lú wa Yens Gladi gbogbo yín pátá Moruf Adésúnlóyè gbogbo yín ẹ̀yin náà ẹ̀wà ẹ̀mí wò wá lọ́wọ́ gbogbo yín lómi wò wá lọ́wọ́ Onírù Babájídé gbogbo yín pátá ní kí o ní Tímì Dayọ̀ Baálẹ̀ gbogbo yín pátá ní kí Ògbóni ẹ̀kọ́ àtijọ́ ọlọ́fin á gbé wá ṣíṣe fún wa ilẹ̀ Àwórì níbàjẹ́ Saheed Ọjẹ́kúnlé gbogbo yín náà lómi wò wá lọ́wọ́ gbogbo yín ló ń wò Adéníran ẹ̀yìn ti kẹ́ ẹ̀mí wò wá Alhaji Ọ̀ságè ọ̀hún náà mi wò wá lọ́wọ́ gbogbo yín mi wò Táíwò Adékúnbí ọ̀hún náà wà pẹ̀lú wa èrò pọ̀ lè ní lórí fọ́nrán wa lè ní ẹ jẹ́ ká ṣe ayé rere kọ́ lè sọ nípa tiwa bá a bá ṣípò dáa kọ́ máa sọ nípa tèmi kọ́ máa sọ nípa tiẹ̀ ṣáà mi túnṣe ní àbẹ́ àmì bàjẹ́ ṣáà mi kòyàn mọ́ra ní àbẹ́ àmì léhun sí èyí kọ́ máa ṣe gbà ṣálà túnṣe láàjẹ́ ní àbí ẹni lè mi tún kú ká gbogbo kù yìí ló lérè
kò wá sí kàṣe máa pẹ́ láyé tó àápẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ kábíyèsí wa ọ ti ṣe wọn lọ́ọ̀ lè ṣe ọ ti ṣe wọn lọ́ọ̀ lè ṣe ọ ti ṣe tiwọn ọ ti ṣe tiwọn àwa lè kú lí ká ti múra o àwa lè kú lílẹ̀ lí ká ti múra ká ẹ̀ máa ṣe gbà ẹ̀jẹ̀ àṣàyèrè o ẹ̀jẹ̀ àṣàyèrè o dáadáa lóògbó ni wàá ṣe gbogbo ẹ lọ́ọ̀mí sọ láàmí fetí gbọ́ ọlọ́fin àgbè wa o ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa o ìpè yẹn rebete ọjọ́ bí a ní ìpèlè yẹn ẹ̀yin lè pè wá ẹ̀rọ lẹ́ẹ̀ lè fi pè wá sí òun lómi lọ́ọ̀lì orí ẹ̀rọ alágbèéká wa yẹ àwọn nọ́mbà lẹ́ẹ̀ lè fi pè wá sí MTN wa ó wà lè fò bẹ́ẹ̀ náà ni Airtel nọ́mbà wa kẹ́ ìyẹn náà wà lè fò ẹ jẹ́ kájọ gbé ìgbé àlàáfíà láyé kájọ gbé ìgbé àlàáfíà kájọ gbé ìgbé dẹ̀rùn fúnra wa káríra wa lè kóṣo náà ká nífẹ̀ẹ́ ara wa gbogbo àwọn ọmọ Àwórì tí létò kó ẹgbọ́ gbogbo ọ̀rọ̀ lé kábíyèsí ti sọ. a ní ìpè kan bí ẹ máa wo ojú ẹ̀rọ yẹ ò jágara ẹ máa wo kí ti gbé o. ẹ lè tún wá pè padà o àbí kẹ́ pe nọ́mbà kejì nọ́mbà bóyá MTN lẹ́pẹ́ MTN mi ṣe mọ̀nàmọ́ná lálẹ́ yóò ẹ lè pe Airtel wa wò ná ojú ẹ̀rọ yẹn ò jágara kí ẹ ṣe jẹ́rìí wẹ́ ọlọ́fin àgbè wa ṣe é ṣe fún wa kí atótó máa gba ìpè ẹ jẹ́ kí a gbọ́ ká tó lọ gbọ́ ìpolówó wa àmì padà bọ̀. bí mo bá jẹjẹ. gbogbo ọmọ Àwórì kì í ti gbé o ìgbà ọ̀tún ara ọ̀tọ̀ọ̀tọ̀ ti dé ọmọ ọlọ́fin ẹ̀fọ́ fáyọ̀ ọlọ́fin bàbá líláwa òsùn ó ti gbọ́gbé wa látòkè wá kádẹ̀ fèsì sọ̀rọ̀ wa ìyẹn ló jí kí ìṣàgbékalẹ̀ ètò Ọ̀kànlébi àti máa wá ojútùú sí gbogbo kùdìẹ̀kudiẹ yìí wà lílẹ̀ Àwórì lórí ètò yá ti lè bá wa ṣàṣàrò ọ̀hún kù yèmí fàfàsẹ́yìn fún wa kádẹ̀ wọ́ ojútùú sí ètò onílẹ̀ Àwórì ní mi sọ o àkọ́tún ètò onílẹ̀ Àwórì láti máa ṣe àgbélárugẹ èdè Àwórì àṣà wa àtàgbélárugẹ ọ̀hún kù àjogúnbá wa wọn nílẹ̀ Àwórì Media ti wá fààyè sílẹ̀ fún wa láti polówó ẹ̀ ti ṣe polongo ọ̀hún ayẹyẹ ọdún ìbílẹ̀ wa alẹ́ kan sí ń bá máa ṣe ọdún eégún ayẹyẹ ìṣílé ìkómọjáde ìgbéyàwó ọjọ́ òbí ìsìnkú àgbà ẹ̀tì wẹ́wẹ́ lọ adẹ̀lẹ̀ polówó iléeṣẹ́ wa ẹ̀tì ilé ìtajà wa kájí àlè búgbàjẹ́ wìtìwìtì ẹ kàn sí nílẹ̀ Àwórì Media lórí gbogbo ẹ̀rọ ayélujára wa bíi facebook.com/nílẹ̀ Àwórì Media lórí Twitter @nílẹ̀ Àwórì lórí Instagram @nílẹ̀ Àwórì YouTube @nílẹ̀ Àwórì ẹ̀bí kẹ́ ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0813 920 4812 ímeèlì wa nílẹ̀ Àwórì@gmail.com ẹ̀bí kẹ́ ẹ kàn sólú iléeṣẹ́ wa ní nọ́mbà 57 Mọ́ṣáláṣí Street ilé baálẹ̀ ìlógbò ẹlẹ́gbà ọ̀tọ̀ Àwórì LCDA Ọ̀jọ́ Lagos State Nigeria nílẹ̀ Àwórì Media iléeṣẹ́ gbogbo lọ́balọ́ba àti gbogbo òjòyè àti bọ̀rọ̀kìnní ìlú nílẹ̀ Àwórì. kí ẹ ṣe jẹ́rìí wẹ gbogbo wa ló jọ ní kíní yìí ẹ jẹ́ ká jọ ṣe ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ gbogbo yín pátá lè darapọ̀ mọ́ wa lórí ètò gbogbo yín pátá ní irú Prince Kenny gbogbo yín pátá ló darapọ̀ mọ́ wa èrò pọ̀ lálẹ́ yìí rẹpẹtẹ lọ yan èrò pọ̀ lálẹ́ gbogbo yín pátá lé àmì kí ọlọ́fin àgbè wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ ẹ jẹ́ ká ṣe ayé re kọ́ máa sọ lè yí wa kọ́ máa sọ lè yí mi pẹ̀lú wa bá a bá lọ tán kọ́ máa sọ lè yí wa ẹ jẹ́ ká ṣayé re ẹ jẹ́ ká ṣayé re ẹ jẹ́ ká ṣayé re a ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì níbàjẹ́ nọ́mbà alẹ́ lè fi pè wá sí òun ló wà lórí fọ́nrán wa àní ìpè kan bí ẹ jẹ́ ká gbọ́ hello ẹ máa wo kí ti gbé o ẹ bá dárúkọ yín fún ọ̀hún èèyàn lè mí gbọ́ yìí o. orúkọ mi ni Bólú Àlàbá Alápẹ́ ní Sábó Níbàlọ́jọ́. ẹ kú àtijọ́. ààrẹ ẹ mọ̀. ẹ bá dá ṣètò. hello. kàmí gbọ́ yìí o gbogbo ayé ló mí gbọ́ yìí o. ètò ìgbà pẹ̀lú pé kọ́lọ̀ ń bá wa kẹ́ kábíyèsí àdìmúlà tí gbogbo ilẹ̀ Àwórì papọ̀ apátápátá lè lọ. kẹ́rí ọ̀rọ̀ tí kábíyèsí sọ kẹ́yìn òun náà ni wípé kẹ́rí àwọn ìgbésẹ̀ kan tá à ń gbé yes ilẹ̀ àti ká ní ilẹ̀ tí Ọlọ́run fún Àwórì ó dàbí dídàbí ẹ pé àwọn olóògùn wa pé kíní kan ní kọ́ọ̀sì bí èpè so kíní ẹ̀ ní òwà tètè lájú wa láti ṣe ètò wa ó wá oní wa lè lẹ́wà ọ̀wá lọ́rùn kódà Àwórì ní ìta ilẹ̀ kò rán ọmọ ẹlẹ́kọ̀ọ́. kódà kò tẹ fàájì yìí pọ̀ jù.
ó ti tó ìkan tí mo wá fẹ́ sọ ni wípé ìkan láti ẹni pé sọ ìtò ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ náà àtúnṣe ló wá kù ó kẹ́ wo bí ìtò ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹ wo àfa ọmọ Àwórì yẹn ní tó jẹ́ àdáta fún spíkà lẹ́sọ̀tẹ̀ ọ̀gbẹ́ni Alhaji Abdulhaki Abdulhaki wọ́n ṣe ṣàjẹ́ nítorí pé ó sọ pé òun fẹ́ ṣe gómìnà nípínlẹ̀ Èkó ṣé ń gbọ́ mi tó irú gbogbo ọkọ̀ báyìí ìgbà tí ọmọ Àwórì wa sọ fún àwọn fẹ́ ṣe kan nísì àwọn táwọn Àwórì tó wá fún láàyè ti tẹ́lifẹ́ lọ́ti wà nù kí lọ́ti jẹ tẹ́lifẹ́ nígbà tó àwọn ọmọ Àwórì àti máa gbórí ìsìn tó wá sọ pé rọ kò ìsọ́nà ọ̀rọ̀ mẹ́tẹ́ tó ìkọ́ tí mo kàn léde iṣẹ́ ẹ̀wọ̀ jẹ̀ndọ̀ òun náà jáde nísì àfẹ́yẹ̀sọ̀ mo fẹ́ ka àwọn Àwórì tó máa jáde fún gómìnà ẹ̀kọ́ pọ̀ tábàwá padà wá pàdé ní rántébù a máa padà wá fa ìjọ̀kan alẹ́lẹ̀ nígbà tí òṣèlú fẹ́ sí ìyẹn bá jẹ́ torí àti àkàyè ká má jẹ́ kí ìbò yẹn ká má yẹ kó dà wá láàrin wo torí advantage torí wọ́n máa fẹ́ lò ní ọmọ Àwórì náà ìgbésí àwọn ṣùgbọ́n àwa la máa ra làákàyè fúnra wa wọ́n bá jẹ́ 23 Àwórì ló máa ṣe gómìnà ìpínlẹ̀ Èkó lágbára Ọlọ́run kò ní jẹ́ ìyàwó rẹ̀ onídàrú ọkọ̀bílẹ̀ ọ̀gbẹ́ni àlàfà alápẹ́ àṣẹ Èdùmàrè ẹ ṣé Ọlọ́fin á gbé wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yẹ kódà ìṣàn tí 2023 yìí kọ́lọ́hún kí yé kí gbàkóso oríṣiríṣi láti mérí àti rí àwọn ọmọ wa wọn lè jẹ́ wípé ọ̀ wà lè yí ọmọ Àwórì lìṣẹ́ dìde sẹ́ lìṣẹ́ jẹ́ pé ọ̀ wà nínú iṣẹ́ ìjọba ọ̀ ti yọ lómi ìtorí ọ̀rọ̀ yìí sẹ́ yìí ó gbó ọ̀ yọ òun lìṣẹ́ ìtorí wípé ọ̀mí polongo ọmọ Àwórì lìṣẹ̀ṣẹ̀ dìde sẹ́ yìí ọ̀rọ̀ lẹ́ẹ̀rí yẹ àgbọ̀dọ̀ kábíyèsí ti sọ̀rọ̀ wípé àgbọ̀dọ̀ san tòbí wa pótókì wa ọ̀ní ká san dáadáa kí le kéru wa kò bẹ́rù wa bá kò àmọ́bí là máa jó sí o àmọ́bí là máa darí ọkọ̀ gbà kì í ṣe kẹ́nìkan máa fà á kẹ́nìkan máa gbé sẹ́yìn ìmọ̀ràn ńlá ní kábíyèsí ọ̀rọ̀ ńlá ló sọ sílẹ̀ fún wa ó sì kù sọ́wọ́ gbogbo wa ti létoko ẹyé ẹ jẹ́ kò sí ká ṣe mí sọ́tò ìṣẹ̀ yìí ó ti mí orúkú yìí ti pọ̀ ń pé sẹ́ẹ̀ ọ̀hún bí láàmà gbígbà ṣùgbọ́n bàbá sọ pé bí láàmì lọ rèé ẹ jẹ́ ká kọ́kọ́ tẹ ọkọ̀ yẹn létí kéná káàtẹ̀ wá wò bóyá àmà gúnlẹ̀ sébùté ayọ̀ àbí kì í ṣe máa jẹ́ ojú gbogbo wa ló máa ṣe ìjọ kan lé ọ̀hún máa lé oko ọjọ́ kan là máa bẹ̀rẹ̀ rẹ Ọlọ́fin á gbé wa ṣeéṣe fún wa nọ́mbà alẹ́ lè fi pè wá sí òun náà lómi lọ lórí ẹ̀rọ alágbèéká wa yẹ òun lómi lọ lórí ẹ̀rọ alágbèéká wa yẹ ẹ jẹ́ àṣàyèrè èlí kábíyèsí ti ṣe òun láàmì sọ lè yí òun lè ní kọ́ máa sọ lépa ẹ̀mí pẹ̀lú ẹ kọ́ máa sọ lépa wa wípé àṣe kìí ṣe káàpẹ́ láyé tó ló ṣe pàtàkì ṣùgbọ́n èèyàn mélòó ló tara wa dìde èèyàn mélòó ló tara wa jẹ́ èèyàn ṣàkóyàn mọ́ra là àbí àáròrò sí àwọn èèyàn gbogbo kíní yìí òun ló lèrè gbogbo ẹ ló lèrè o gbogbo ẹ ló lèrè pápátá gbogbo ẹ ló lèrè ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ ká ọmọ ẹni láàmì ṣe ìgbà láàmì lò ẹnìkan ló ayé ìgbà láàmì lò ẹnìkọ̀ọ̀kan ló ayé èyí kábíyèsí ṣe séyìí òun náà láàmì sọ lè níyì kọ́ máa sọ lépa tèmi pẹ̀lú ẹ kọ́ máa sọ lépa wa kọ́ máa sọ lè yé wa bábá lọ tán ṣọ́ máa súre fún wa láàbí ọ̀tọ́ máa sọ̀dà kejì ó kù sọ́wọ́ gbogbo wa o Ọlọ́fin á gbé wa á ṣeéṣe fún wa ilẹ̀ Àwórì ò ní bàjẹ́ irewẹ́ yìí lójú owó mi rí èrè lójú gbogbo wa màmá rí tilé tó kó kábíyèsí ọ̀hún ti rebi lágbà mí rèéwẹ́ ó kù sọ́wọ́ gbogbo wa ó kù sọ́wọ́ wa ìgbà láàmì lò ẹnìkan lè lo ayé o ẹnìkan kan lè lo ayé kò sẹ̀sẹ́ nílì máa so sáyé kò sí kábíyèsí ọ̀hún ti papòdà réwẹ́ papòdà réwẹ́ ó kù èmi pẹ̀lú ẹ láyé lèyí ká ṣayére o kọ́ lè sọ nípa wa o ẹ̀jẹ̀ àṣayére Ọlọ́fin á gbé wa kí ẹ ṣe jẹ́ ríwẹ́ mi ní ṣaláì tó padà sí Candidi ẹ bá wa darapọ̀ mọ́ ẹgbẹ́ yẹ lọ́hún ìlú ìbò lọ́hún gbé múlé sí ẹ darapọ̀ mọ́ ohun Àwórìdè lọ́dún lèmi bọ̀ kọ́lọ́hún dẹ̀ mí gbogbo wa sí àjọ máa péjú ṣe là ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ ẹ jẹ́ ká gbé Kúlàní lárugẹ ẹ jẹ́ ká pọ́n kó wa lé tẹ́nitẹ́ni tàkísà tàtàn kí ẹ ṣe jẹ́ ríwẹ́ Ọlọ́fin á gbé wa ṣeéṣe fún wa o ẹ mọ́nítàṣọ òkè tìkẹ́ ẹ bá wa gbéṣẹ́ fún mọ́nítàṣọ òkè
ẹgbẹ́ dà lọ́hún gbé wà ẹ bá wa gbéṣẹ́ fún ọmọ tí wàá lì yìí wá o ọmọ wa lá o ọmọ wa lé mọ́nítà ṣọ̀kì wa ọ̀dẹ̀ ọ̀ ìjẹ́ wa lẹ̀ jẹ́ kọ̀sẹ̀ ìjẹ́ wa lẹ̀ jẹ́ ẹ̀ náà gbogbo ẹ̀ lọ́ọ̀ mi múṣẹ́ olórí ní ìgbéwá kọjá lọ olórí Tèmítọ́pẹ́ ìpèlé àti gèlè yìí ti wà lé àrọ́wọ́tò mi o akàn yín lára láìpẹ́ bẹ́ẹ̀ náà ti olórí oníjà ní kí tí iná ti wà lé àrọ́wọ́tò mi gbogbo ẹ̀ ti wà lílẹ̀ akàn yín lára láìpẹ́ mọ́nítà ṣọ̀kì ó jẹ́ wa lẹ́jọ́ ọ̀sẹ̀ mi múṣẹ́ lórí ètò yìí o gbogbo àlejò lábá ti gbé sórí ètò yìí lọ́ọ̀ mi ṣe lóge bẹ́ẹ̀ náà lọ àtọkùnrin àti bóbájọkùnrin làgbé wá ọ̀ní fìlà ìyẹ́wà alẹ̀ pọnná fìlà ó wà alẹ̀ bójóbìnrin là ìpèlé àti gèlè kọ́ ìṣọ́sí náà lọ́sẹ̀ mi ṣe iléeṣẹ́ mọ́nítà ṣọ́ọ̀kì iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ o ẹ máa tẹ̀síwájú o òkè lẹ́mìí múrí sí òkè lẹ́ẹ̀ma máa lọ gbogbo yí pátá ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn wa lórí ètò yìí kí ẹ ṣe jẹ́ ríwẹ́ mọ́nítà ṣọ́ọ̀kì ọmọ tiwa là ẹ jẹ́ ká gbéṣẹ́ fún ọlọ́fin àgbẹ̀ wá ṣe fún gbogbo wa gbogbo ẹ ilé darapọ̀ mọ́ wa lórí ètò lè ní gbogbo ìpátálà kí ààyè ẹnìkọ̀ọ̀kan sí yìí o gbogbo ìpátálà kí o Adéwálé Toyib ẹ̀yin náà wà lórí ètò yìí pẹ̀lú wa lọ ẹ darapọ̀ mọ́ wa Ìdòwú ẹ̀yin náà wà pẹ̀lú wa lórí ètò yìí ọlọ́fin àgbẹ̀ wa ṣeéṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ ẹ jẹ́ ká ṣeré ẹ jẹ́ ká ṣayére tí kábíyèsí Lámísọ lè ní kọ́ máa sọ lè yí wa kọ́ máa sọ lípa wa kọ́ máa sọ lípa wa bá a bá lọ tán kọ́ máa sọ lípa wa kábíyèsí ti ṣe wọ́n lọ́ọ́ lè ṣe kọ́ lọ́hún bá wa dẹ̀lẹ̀ fún èèyàn re gbogbo àwa lẹ́kùú líwà lípo agbára ẹ jẹ́ agbára wa káṣe mí lò agbára wa sí bíntí láyé ọ̀hún lórí kọ́ bẹ́ẹ̀ kò sí káṣe lè pẹ́ láyé tó àmọ́ apẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ òun làbá wá ṣe dáadáa làbá ṣe láyé ló máa sọ̀rọ̀ lè yí wa o gbogbo èlé kábíyèsí ṣe sílẹ̀ gbogbo ẹ lọ́ọ̀mí sọ lọ́tún lòsì lìjẹ́ ló là lọ sí ti ibi ayẹyẹ ìsìnkú gbogbo ẹ lọ́ọ̀mí sọ kọ́ máa sọ lè yí mi pẹ̀lú ẹ kọ́ máa sọ lè yí wa ẹ jẹ́ ká ṣayére ọlọ́fin á gbé wa ẹ láìkí péjì wa nílẹ̀ Àwórì Media a lè gbọ̀rẹ́ mọ́ ọ̀rẹ́kúnbẹ yan a ò lè gbọ̀rẹ́ mọ́ nítorí a ti dé ibi lọ́ọ̀mí gbọ̀rẹ́ dé lórí Facebook ẹ láìkí péjì wa nílẹ̀ Àwórì Media ẹ láìkí rẹ fọ́nrán wa bá ti wo ẹ subscribe ẹ kàn click lórí aago yẹn bá ti bẹ̀rẹ̀ live bẹ́ẹ̀ yìí ẹsẹ̀kẹsẹ̀ lẹ́ẹ̀tì máa rí aláàtì máa dún wípé àti bọ́ sórí afẹ́fẹ́ kí ẹ ṣe dé ìríwẹ́ ẹ lọ sí YouTube channel wa ẹ wòṣẹ́ wa libẹ̀ nílẹ̀ Àwórì náà là bàbá gbéṣẹ́ sí bẹ́ẹ̀ bá wo kò ṣàǹfààní kankan o ẹ ràn wá lọ́wọ́ rárá ríwẹ́ o ẹ wo YouTube wa iṣẹ́ wà libẹ̀ yan gbogbo iṣẹ́ láti ṣe sẹ́yìn ogbó ó wà libẹ̀ ẹ jẹ́ kí ẹ darapọ̀ mọ́ wa libẹ̀ tìkẹ́ èyí làmì ṣe yìí kẹsẹ̀ yìí ẹ máa rí wò libẹ̀ kí ẹ ṣe jẹ́ ríwẹ́ Instagram wa tìkẹ́ àwa libẹ̀ o nílẹ̀ Àwórì là gbogbo kúlà mi gbé gbogbo àwòrán gbogbo ẹlẹ́ máa rí libẹ̀ pápátá gbogbo ẹ ló wà bẹ́ẹ̀ a ṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ ìrẹ̀wẹ̀ ẹ lójú owó mi rí ìrẹ̀ lójú gbogbo àmọ́ máa rí ẹ jẹ́ aṣayére o ìgbàlá mi lo ẹnìkan ò lọ ayé o kábíyèsí ṣe ọ́ ṣe wọn lọ́ọ́ lè ṣe ọ́ ìṣe wọn lọ́ọ́ lè ṣe ó kù èmi pẹ̀lú ẹ láyé lèyí kọ́ máa sọ lèyí wa bábá lọ kọ́ máa sọ lèyí wa bọ́ àkó gbogbo ilé ayé bàbá wa máa yà ká kó gbogbo ẹ kákáká ó bẹ́gi dìnà fún yàn ó ní kí máa lọ ìwọ ti kẹ́ máa wà lójúkoṣo pẹ̀lẹ́ nìyẹn là ó máa wà lójúkoṣo là ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣayére ọlọ́fin àgbè wa ṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ o ìrẹ̀wẹ̀ lójú owó mi rí ìrẹ̀ lójú gbogbo àmárí o mo kí gbogbo ẹ̀ lè darapọ̀ mọ́ lórí ètò lẹ́fà ìtílẹ̀ èrò pọ̀ lè ní yìí yan láò èrò pọ̀ lè bá wa rìn lálẹ́ yìí ẹ má bínú ó yẹ kí a wà lórí ètò yìí pẹ̀lú Alhaji Saheed Adesina mélòó gbogbo kú láti ṣe sílẹ̀ lè torí ètò láti ṣe sílẹ̀ rí pé a máa rójú ara wa kétékété ṣùgbọ́n gbogbo ẹyọ lọ́hùn mọ́ ìmá gbé wọn wá sórí ètò yìí mọ́ ìmá padà gbé wọn wá kí ẹ̀ ṣe máa jẹ́ ríwẹ́ ọlọ́fin àgbè wá ṣe fún wa a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ láti lé ìwà pátá lórí ètò yìí gbogbo yìí pátá ládùúpẹ́ lọ́wọ́ yìí a ṣe ilẹ̀ Àwórò níbàjẹ́ gbogbo bilẹ̀ tí mi fi tọ́rọ́ kọ́bọ̀ káfí mi tì wá lè lórí ètò yìí àṣírí yóò ní tú o òkè lẹ́mìí mi rú sí òkè lé gbogbo àmọ́ máa lọ kí ṣe jẹ́ ríwẹ́ ẹgbẹ́ ahun á jẹ́ lè ní ibi ní máa rí ti alẹ́ yìí mọ̀ ríwẹ́ èrò pọ̀ lórí la o àwọn kan ṣètọ́ mi darapọ̀ máa Adébáyọ̀ ọdún bí
òun kẹ́ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí là ibi là máa rí ta lẹ́yìn mọ́ ṣùgbọ́n kí n tó wá lọ màá tọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin lìtìmí tìwá lè yìí àtọ́dúpẹ́ lọ́wọ́ yìí kí ẹ ṣe jẹ́rìí akẹran onímọ̀ọ́bà mo dúpẹ́ lọ́wọ́ yìí o ọmọ akẹran tí ń jẹ ewé gbégbé mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ kú àdúró tiwa ọlọ́fin àgbè wá ọba láńlẹ́gẹ́ ọlọ́ta tìlú ọ̀tà ọba alápá tìlú àpá ọba oyèkànmí kábíyèsí ẹ̀yin kẹ́mi bọ̀ lórí ètò yìí láìpẹ́ ẹ̀ dálẹ̀ lìyẹ́là mo yẹ̀ mọ́ pé ẹ̀yin dé àjọ má ṣe ilé mi bọ̀ láàkọ́lọ́ òun kí wà pẹ̀lú wa ẹ̀yin kẹ́ àmì gbojú rírí ọ̀hún ọmọ Àwórì ń gboyé à ń gboyè lé orí ètò yìí kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ mo kí ọba onímèké gbogbo yìí ló wà pẹ̀lú wa lórí ètò yìí mo kí yé ọba aṣíwájú oníkọ̀tún tìlú ìkọ̀tún kábíyèsí o kọbapẹ́ mo kí ìtìkẹ́ Prince Kenny akínhùnsí gbogbo ipátá nìké Mr Kamorudin Òjòlówó mo kí Adébáyọ̀ Ibrahim Jamiu gbogbo ipá pátá ló máa kórè oko délé ẹ ò ní gbèsàjò àrẹ̀mọ olùkùsọ́kọ́ mo kí yé Aliyaja Balikis Mr Ahmed Jamiu mo kí ìtìkẹ́ Mrs Dasliva ìyálé kan baálẹ̀ Amusa ìlúgbò ẹlẹ́gbà baálẹ̀ ẹ pẹ́ fún wa ẹ̀yí ẹni ká máa nìṣó ẹsẹ̀ dá wa ibi bàtàbàtà lẹ̀ fún wa pé ká máa lò àádẹ́wà lérú ẹ ọlọ́run àgbà fún wa ọlọ́run fi hàn gbé wá ìlú Àwórì lápapọ̀ níbàjẹ́ mú kí olóyè Lateef Kẹ́hìndé Sàákà aṣojú ọlọ́ta àti yèyé aṣojú ọlọ́ta gbogbo ipátá ní kí Mr Ọlátòsìn Babátúndé gbogbo yìí ló wà pẹ̀lú wa lórí ètò yìí o òjíṣẹ́ olúwa Ayọ̀délé Ògúnbíyì Igwe one mú kí ẹ̀yìn ti kẹ́ mú kí ilé iṣẹ́ olúwa máa tẹ̀síwájú kò ní bàjẹ́ Prince Adétúnjí Fádínà aláṣẹ ti Àwórì tourism lọ́hún mú kí ẹ̀yìn ti kẹ́ àṣepẹ́pẹ́ àjọṣe wa oníbàjẹ́ mú kí yóò mú wá kí alájà ẹni ọlọ́run mọ̀ là mú kí alájà àláfíà ara kókókó lárọ̀tà mi lé kí ẹ̀ ṣe jẹ́ ìrẹ́wẹ́ ayọ̀ ọ̀wẹ́ yìí ní gbogbo àmà fi pàdé o ẹ̀yin náà mo dúpẹ́ lọ́wọ́ ẹ kú àdúró tiwa lórí ètò yìí mo wá kí Mr Adéwálé Lawan ògbónìyí ènìyàn là gbogbo candidate pátá mo kí gbogbo ìbọ̀rọ̀ kìíní tìlú Èwù mo kí ẹ̀yin tìkẹ́ o olóyè Lọ́ládé Fárúnbí mo kí yó ọba oníwòrò tìlú Ìwòrò gbogbo yìí pátá nìké ọ̀gá mi yányán Akínsí Jamiu àti gbogbo yìí pátá nìké mo kí Akínsí Jamiu ọ̀gá mi olórúkọ rẹwẹ́ àti gbogbo òṣìṣẹ́ nílẹ̀ Àwórì pátá gbogbo yìí nìké ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ilẹ̀ Àwórò níbàjẹ́ gbogbo ilé ìfà ìsílẹ̀ lẹ ti darapọ̀ mọ́ lórí ètò lè ní mo dúpẹ́ lọ́wọ́ yìí iná ní tí wọ́n wá gbogbo bí láti mú tọ́rọ́kọ̀bọ̀ ká fi ra dátà àṣírí gbogbo ọ̀ní tú iwájú wẹ̀yì lọ́pẹ́ ibìtì mìíràn sí ìwájú lé gbogbo àmọ́ máa lọ àlédì ọ̀làǹrẹ̀yìn kí ṣe jẹ́ ẹ̀rẹ́wẹ́ o mo kí wa o wípé a kú àṣẹ̀yìndé tí ògbóniwá lírebi lé àgbà mi rè àròrí ọlọ́fin ògún fún mi nírè àdìmúlà gbogbo ilẹ̀ Àwórì pápátá ti létoko kọ́lọ́hún kí bá wa délẹ̀ fún ìyàn re àwa ní gbọ́jọ́ ọlọ́jọ́ lọ o ọdún àwa jìnnà síra wọn gbogbo ẹ̀yọba ilẹ̀ Àwórì pápátá lè kù ẹ̀pẹ́ ẹ̀gbó kátọ́ ẹ̀gbó títí ẹ̀gbó kájọ kí ẹ ṣe máa jẹ́ ìrẹ́wẹ́ ní báwọn náà jà wàràwàrà ọlọ́fin àgbè wá ṣeéṣe fún wa ìrẹ́wẹ́ lójú owó mi rí èrè lójú gbogbo àmàmà rí o. mo dúpẹ́ lọ́wọ́ mi ò ní ṣaláì dúpẹ́ lọ́wọ́ Ọmọbọ́láńlé Àká Òdùdù Gbẹ́rẹ́dù orin onífi wọlé lẹ́ẹ̀kan mo dúpẹ́ lọ́wọ́ yìí àjọṣe wa ò ní bàjẹ́ Láwórì gbogbo yìí nìkí gbogbo àjọ wà níbi tí ayẹyẹ ògbónilá gbogbo yìí pátá nìkí Òṣòyẹlí gbogbo wa wà àṣepẹ́pẹ́ o àjọṣe wa wà ní bàjẹ́ ilẹ̀ Àwórò ní bàjẹ́ mo wá kí olórí Mélòó mo dúpẹ́ lọ́wọ́ yìí ẹ kú ìfẹ́ àjọṣe gbogbo wa ní bàjẹ́ bẹ́ẹ̀ náà ní kí Mélòó kẹ́ fúnra rẹ̀ Alhaji Saheed Adésínà Mélòó mo kí gbogbo yìí àdúpẹ́ lọ́wọ́ yìí o a ṣeéṣe fún wa ìrẹ́wẹ́ lójú owó mi rí ìrẹ́ lójú gbogbo àmàrí o ajẹ́bílà máa rí ti alẹ́ yìí mọ̀ rẹ́wẹ́ èmi ọmọ iná láò Abíọ́lá Babátúndé ọmọ níbẹ̀kọ àgbò má jókòó ẹ̀ mọ́ ọmọ aṣíkòkò ṣòwò ọmọ abó ìbò sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ gẹ̀dẹ̀gbẹ́dò ọmọ oníkọ́ ọ̀dájú ọ̀mẹ́ni ọwọ́ ọmọ nígbẹ́sàmàlẹ́ mo ní tí ìjọ mẹ́jọ látọ́ máa pàdé lórí ètò yìí ire wẹ̀ lójú owó mi rí ire lójú gbogbo wa máa rí o àájí pé o òrùn ayọ̀ lá máa sùn ire o.